Àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò borí ìdánwò nítorí ìlérí dájú. Oore ọ̀fẹ́ mi tó fún wa. Oore ọ̀fẹ́ mi tó fún wa. Oore ọ̀fẹ́ mi tó fún wa. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún wa. Mànàlá tọrùn Ní èyí jẹ́ èrò mímọ́ lọ́nà. Ọ̀fẹ́ mi tó fún wa. Oore ọ̀fẹ́ mi tó fún wa. Oore ọ̀fẹ́ mi tó fún wa. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún wa. Hi guys, welcome to my channel. Today, I would like to talk about Oríkì Jésù. Oríkì Jésù. Bí a ṣe lè kí Jésù, bá ṣe lè kí ọba àwọn ọba nílé ìjọsìn wa, ní everywhere tí a bá lọ, ẹ̀yin fẹ́ láti máa kí Jésù. It's good to praise in God. Mo máa sọ̀rọ̀ nípa oríkì Jésù lénìí. And I hope you will enjoy oríkì Jésù láti ẹnu mi. You will enjoy oríkì Jésù. Ẹ máa bá mi kálọ láti kí Jésù, ọba àwọn ọba. Ọlọ́run tó ti wà kí ayé kí ó tó wà. Àkọ́bí nínú àwọn òkú. Kìnnìún ẹ̀yà Júdà. Arúgbó ọjọ́. Elétírúkára bí ajere. Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí, Ọlọ́run títí ayérayé. Àgbàlagbà òye. Ìrànlọ́wọ́ aláìléèyàn. Ọlọ́run tó ń gbọ́ àdúrà. Ọlọ́run Abraham. Ọlọ́run Isaac. Ọlọ́run Jacob. Ọlọ́run àwọn apostoli. Ọlọ́run àwọn ẹni ìgbàanì. Ọlọ́run àwọn ènìyàn mímọ́. Awí má yẹun. Asọ̀rọ̀ má tàsé. Olórí ayé gbogbo. Ọlọ́run tó fi ọ̀run ṣe ibùjókòó. Tó fi ayé sí àpótí ìtìsẹ̀. Ẹ̀mí àwọn wòlíì. Gbanigbani tá ń sáyá. Gbanigbani lọ́jọ́ ogúnlé. Ìrànlọ́wọ́ aláìlénìyàn. Ẹkùn ọkọ̀ Fáráò. Ọlọ́run àwọn ọlọ́run. Alágbádá iná. Aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Kìnnìún ẹ̀yà Júdà. Gbanigbani lọ́jọ́ ogúnlé. Ọlọ́run àwọn ẹni mímọ́. Ọlọ́run àwọn ẹni pípé. Ọlọ́run bàbá Jésù. Ayérayé nínú àwọn ọ̀run. Ògbìgbà tó ń gba láìlára. Ọkọ̀ opó. Ọkọ̀ opó. Bàbá aláìní bàbá. Ògbèjà ọmọ òrukàn. Ọlọ́run tó ń gbọ́ àdúrà àwọn àyànfẹ́. Èyí ni oríkì Ọlọ́run tí mo wá fún yín ní ìní yìí. Ibikíbi tí ẹ bá lọ nílé ìjọsìn, gbìyànjú láti máa kí Ọlọ́run. Ẹ ń fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Bá ṣe ń kí Ọlọ́run nínú ìyìn wa, ó máa jẹ́ kí ìmísí Ọlọ́run kó sọ̀kalẹ̀. Èyí ni oríkì Ọlọ́run fún ti èmi. Mo dẹ̀ gbàgbọ́ wípé bó ṣe mọ ní kékeré yìí, ẹ enjoy ilẹ̀. Yes, and may God Almighty continue to be with you, to be with your family. So praising God.
Please like my video and subscribe to my channel. And you can follow me on Facebook and Instagram. My name is Agbogunboro Bose Deborah. Agbogunboro Bose Deborah. Follow me on Facebook, Instagram. Like my video and subscribe to my channel. God bless you. God bless your family. Bye.